Baba wa kade la lu baba mi ọmọ Igboho original ni mi ebi ni kan mo nje Sunday Igboho ẹ ti yẹn gbé toyún ẹni tó bá gbé wá fún yín tẹ́ jí gbé ẹ tún pa olóyè ege ọwọ́ n'Igboho ẹrù mi ò tiẹ̀ bà yín Kúkúlájà mi ò tiẹ̀ dẹ́rù bà yín nílùú bàbá mi eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the head ẹ pè àwọn ṣé ara àwọn bàbá yín rè ẹ pèrè àjọ ọlá pé àwọn bàbá mi sọ fún mi pé kí n fi sùúrù bá yín ṣe náà ẹ tí ọba gbọ́ Yorùbá ẹ tú fún àwọn bàbá mi sọ pé kí n fi sùúrù èmi ni mo ń jẹ́ Sunday Igboho èmi nìkan mo ń jẹ́ Igboho èmi ò dẹ̀ wà fẹ́ni kankan mo wà fún gbogbo ọmọ Igboho nílé lóko lẹ́yìn òdì nǹkan tí mo ń ṣe lóòlù tí mo ń gbà fún àwọn aráàlú kan ẹ lè mọ ṣe lù mí kọsẹ́ mọ́ bíire kọsẹ́ tó lè gbé ní ojú ẹkùn láíláí láìsáwò àwọn ìlú mi náà lè mú mi lọ fún ẹ̀tọ́ ẹ̀ gbogbo ẹni mo fi sọ àwọn àlùbàbá yín wá bá yín jà ẹ jí yẹn gbé toyún ẹni tó wá gbówó fún yín owó tẹ́lẹ̀ fẹ́ gbà ẹ pa ẹ tún wá pa olóyún yẹn ẹ wá fẹ́ nìkan lẹ̀ ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run àwọn ọmọ iná rẹ̀ sẹ́yìn tọ́kú fúlàní àwọn tó ń ṣe ẹ tẹ́yìn gẹ́gẹ́ mọ̀ wọ́n gán sọ pọ́n pàbúrò rẹ̀ kan kábíyèsí dẹ̀ sọ bẹ́ẹ̀ nígbà tẹ́ bá wọn sọ́tàn ẹni yẹn ọmọ yẹn òun lágídí pé n tẹ́ ń ṣe yìí kò dáa ẹni mo jáwọn yẹn wá gbé yìí wọ́n pa àwọn yẹn kó jẹ́ yẹn tiẹ̀ wọ́n jà fẹ́tọ̀. abẹ́ẹ̀kọ́ àbí níjọ́ tí wọ́n ti dín yẹn gbé tó ń gbó lọ́wọ́ tó ń gbé Fúlàní níbà yóò bá náà ń gbé. pẹ̀lẹ́ kó níbẹ̀ pẹ̀lẹ́ kó níbẹ̀ nínú bàbá mi àwọn bàbá mi náà jókòó wọ̀nyí ohun tí mo fẹ́ sọ fún yín ni pé kéle jẹ́ òfin àti bẹ̀rẹ̀ àti parí yóò mọ̀ sẹ́ ẹ bá òdodo sọ àwọn ọmọ yìí ẹ bá wọn tòjú lọ ẹ bá ká ẹjọ́ wọn pé mi tani wọn pè ní dípò òun yẹn kọ́ kò sí níbí. sẹ́tì pé náà títí bàbá ròyìn dáadáa ọlọ́pàá ròyìn dáadáa fún nǹkan pírèsì pẹ̀lú àwọn mo láìkẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ kọ́ sọ fáwọn tí ọba gbélé mi nínú àwọn yẹn mo fún wọn ní wákàtí méjì ni o obìnrin yẹn àtọmú ẹ àtàbúrò ẹ tó lọ kámọ́lé lóru tó gbé yẹn mo fún wákàtí méjì kan lọ gbé wọn wá tí a bá rí wọn láàrin wákàtí méjì tí wọn bá kọlu ra wa èmi ọ̀fẹ́ wọn fi tó bá gbé wọn lọ àdúgbò tí náà wákàtí mo ń gbẹnu gbogbo ọmọ Ìgbòho sọ̀rọ̀ àti àwọn bàbá wa tó jọba wa ni mo fi sọ̀rọ̀ wákàtí méjì ni mo fún yín sọmọ pé ìjọ tí wọ́n ti ń ṣe ní ìwágbò omi ń dá sí mo kàn ń wò pé àwọn bàbá mi ò ti sọ pé abẹ́rẹ́ ń gún àwọn lára bọ̀ náà wọ́n ti sọ fún mi pé ó ti tó gẹ́ ọmọ Léfì wákàtí méjì ẹ̀pà àwọn èèyàn yìí ẹ̀pà àwọn ọmọ yìí yẹn tí wọ́n bá lórí láyà àwọn máa yọ̀ǹda àwọn ẹ̀kọ́ pa wọn ṣùgbọ́n ẹ̀yin náà ní wà mí màá yọ̀ǹda àbọ̀kọ̀ obìnrin yẹn sọ̀rọ̀ pé bọ́lọ̀ sí mo wá ní àbí ṣùgbọ́n ẹ̀yin náà ní wà mí èmi mọ̀ lọ́dọ̀ Ọlọ́run tó ní mí pé àwọn ọmọ iná sẹ́yìn tẹ́yìn náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ iná sí ẹ̀yin náà mọ̀ pé àwọn ọmọ iná gbé lùdú dára jẹ̀ náà sí nígbà tá a kọ́kọ́ tíráàkì nọ́mbà yẹn ó gbé alọ sí ibùdó wúlé ní ibùdó àlàyé bẹ́ẹ̀ náà gbé sí wọ́n gbé kó bẹ́ẹ̀ lóru wọ́n gbé lọ sí bani wọ́n gbé lọ sí ààfin bàádẹ kọ́mpà bẹ́ẹ̀ ló wà báyìí ẹ pè wọ́n bẹ̀ kan gbé wa ẹ pè ọba bọ́ọ̀nì yẹn bàádẹ yẹn ẹ pè torí yẹn ẹ sọ lọ́dọ̀ fún o ibi tó ti wà kùsànù ìsáfà àwọn bàbá wa yẹn mo ń bọ̀ mbẹ́ mo fún arúgbó àwọn tó ní mi mo ń bọ̀ mbẹ́
anytime from now àwọn gbọ́nú forest yẹn torí gbà tí wọ́n ti láwọn oníbà gbé pẹ̀lú àlàáfíà yẹn àwọn ẹ̀ máa bá ń jà gan á bá ń jà gan ṣùgbọ́n náà àkọ́kọ́ jọ sọ̀rọ̀ wọ́nà wọn gẹ́gẹ́ bí àlejò wa lẹ jẹ́ nínú ìlú wa àlejò wa lẹ jẹ́ 100%. ó kò dẹ̀ ní jẹ́sí bàbá tọmọ kọ́mọ lálà àlejò wa lẹ jẹ́ lùgbò ń bí báyìí DPO mo dẹ̀ fẹ́ kọ́ wà fẹ́ kíáfù DPO inú bàbá DPO ẹ̀ lè bàrú wáyé o ọmọ kọ́mọ sọ ní o ẹ wà fẹ́ kíáfù táwọn fúlàní bá ń fún yín lówó ẹ wà fẹ́ kíáfù pẹ̀lú wọn tí fúlàní bá ń fún yín lórúkọ ohun tó ń ṣe tẹ́ ń sọpọ́tì wọn owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o mo dẹ̀ burú débẹ̀ ọ̀rọ̀ yé mi lọ́tún ó tún yé mi lọ́sì mo kára gan ìjọba mú mi lọ́wọ́ ni o mi sẹ́ra nílọ mo jágbéni gan mo fàájì búra mo fi ẹ̀mí mi búra tí ẹ bá gbé ènìyàn wa mo fún 2 hours tí wọn bá gbé wa o tí wàá sí mo ń sọ ilé máa pọ̀ sẹ̀wọ̀n tí mo ń sọ ilé o mo fún 2 hours táwọn ẹni lọ gbé àwọn yẹn wa tí wọn bá gbé wọn lẹ̀ àlówó ta fẹ́ san o ẹ gbàgbé owó yẹn o àní sanwó kankan o ẹ̀yin lọ dá owó yẹn jọ lára rẹ kẹlẹ́ fún ọmọ yẹn wá fún wa ẹ̀yin kẹ lọ dá owó yẹn owó táwọn afẹ́ gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ láti 300 million wọ́n ti sọ̀kalẹ̀ sí 150 million àwọn ọmọ inú lẹ̀ bá wa sọ̀rọ̀ anífọ̀tì ọlọ́wọ́ àwọn alówó ta fẹ́ san ẹ̀yin kẹ lọ wá owó yẹn pé gbogbo fúlàní dá owó yẹn ẹ lọ gba àwọn yẹn fún wa àtọmọ àtìyá àtẹtọ gbé tọ́ bá pa wọn problem ni ọ̀rọ̀ ìlú ẹ̀ lọ sẹ́fẹ̀ kábíyèsí. ìlú wa ń bí ọmọ ìlú yìí mímí lọ ọtí tó bá tó gbé wọn dé ẹ lè bá kábíyèsí sọ bàbá wa rè ẹ lè bá wọn sọ tí wọn àṣẹ mi fún yín ọtí tí wọn bá gbé wọn dé tí bàbá mi bá kò sí pé wọn ti gbé wọn dé ní màá bá lọ kábíyèsí lẹ́yìn ọdún àbí. olórí. Ẹ̀sìnlẹ̀kùn yẹlẹ̀ kó lè gbà wá. Àdírẹ́sì mi. Àwọn ẹ̀dẹ́kùn wa sọ̀rọ̀ kí ẹ sọ ẹgbẹ́ ẹ̀yà fọ́tò. Ìbá gbẹ̀lẹ̀gbẹ̀ ni wà. Ṣùgbọ́n Ọlọ́run fẹ́ mi lórí ọ̀fẹ́ mi nìkan jẹ́ Sunday Igboho. Ọ̀pọ̀lọpọ̀ rò pé Sunday mi ni gbogbo ìmọ̀ fẹ́ mi sí Sunday mi kọ́ ìlú wa ló jẹ́ bẹ́ẹ̀. Tó di èsì, wọ́n á fẹ́ kẹ́jí ká síra lọ́kàn. Kádé wà vigilant. Àwọn pípù yìí, àwọn ọmọ Yorùbá kẹ́nẹ́ bẹ́ẹ̀ tàn fún wọn ní support. Ẹni tí ń bá gbá mú, tó bá jẹ́ ọmọ wa ń bí, tó ń support fúnra láti máa kidnap yẹn, máa pa ni. Òṣìṣẹ́ ìdájọ́ rẹ̀ ní fẹ́ ká pa. Anybody tó bá jẹ́ ọmọ Ìgbòho, tó bá ń support fúnra tó ń jọ jíyàn gbé, èyí náà wo, wọ́n jíyàn gbé toyúntoyún. Ẹni tó bá gbé owó lọ tán ní tó gbówó wá, wọ́n pa, wọ́n wá pa olóyè nílùú wa ń bí, nílùú Ìgbòho, kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Àwọn tó jí gbé yìí, tú àsìmò fún ọkọ̀ gbé wọn wá, tí wọ́n bá gbé wọn wá, wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé. Ó ti jẹ́ nìyẹn. Sọ ẹ jẹ́ ká tó wá lọ́wọ́ kan. Ọ̀gá mi.